Sifu Difẹnsi ti mú Oluwaṣeun Ọmọọlọmọ ló lọ́ọ́ fi ṣòwò ẹrú ní Libya. Ọwọ́ àjọ Sifu Difẹnsi ìpínlẹ̀ Ondo ti tẹ obìnrin kan abilékọ Ayégùsì Oluwaṣeun ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ó ń ta àwọn ọmọọlọ́mọ sí orílẹ̀-èdè Libya láti fi wọ́n ṣe òwò ẹrú. Ní ìbámu pẹ̀lú àtẹ̀jáde tí alukoro àjọ ọ̀hún nípínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Aidamembo Daniel fi ṣọwọ́ sí akọ̀ròyìn wa, ó ní àwọn fi páńpẹ́ òfin gbé obìnrin afurasí náà lọ́jọ́ ajé Monday ọjọ́ 5 oṣù kejì yìí lẹ́yìn tí àṣírí bó ṣe ta ọmọbìnrin ẹni ọdún 13 kan tá a forúkọ bò láṣìírí Soko ẹrú ní Libya tí àṣírí ọ̀hún tú síta. Aidamembo ní láti 30 oṣù kejìlá ọdún 2023 tó kọjá yìí ni ìyá ọmọbìnrin ọ̀hún abilékọ Akínsanmí Olúwatófúnmi ti ń wá a lẹ́yìn tó déédé sá kúrò nílé láì sọ fẹ́nikẹ́ni. Ó ní ohun tí ìwádìí tí àwọn ṣe fìdí rẹ̀ múlẹ̀ ni pé ọjọ́ 26 oṣù kínní ọdún 2024 yìí ni Àyàngbùsì àti ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Jamiu Muibi tán ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àti ọmọ míì kúrò lábẹ́ ìyá wọn tí wọ́n sì gba ọ̀nà ẹ̀bùrú tà wọ́n sí Libya. Afurasí ọ̀hún fúnra ẹ̀ ló ní ó jẹ́wọ́ fún àwọn nígbà táwọn ń fọ̀rọ̀ wá lẹ́nu wò pé lóòótọ́ lòun hùwà tí wọ́n fi ẹ̀sùn ẹ̀ kan òun yìí. Ó ní àwọn ti ń gbé ìgbésẹ̀ lórí bí àwọn yóò ṣe fi obìnrin náà ránṣẹ́ sí àjọ tó ń gbógun ti fífi ọmọ ṣòwò ẹrú kí wọ́n lè bá a ṣẹjọ́. Aidamembo wá kìlọ̀ fáwọn òbí láti mójútó àwọn ọmọ wọn dáadáa lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́ tí wọn kò ní iṣẹ́ méjì ju kí wọ́n máa ta ọmọ ọlọ́mọ sóko ẹrú lọ. Olúṣeyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.